A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ọba ìlú Benin Ọmọnọbanedo Ukwu Apolopolo Ìwàrè kejì ti ránṣẹ́ sí àwọn oníṣègùn ìbílẹ̀ àti onífá lọ́kùnrin àti lóbìnrin fún ìpàdé pàjáwìrì lórí ìṣòro ààbò tó fojoojúmọ́ ń lékeka sí ní ìpínlẹ̀ Edo, orílẹ̀-èdè Nàìjíríà. Ìgbésẹ̀ yìí ni wọ́n ṣe àfihàn nínú àtẹ̀jáde tí olóyè Victor Nosahare bu ọwọ́ lù lánàá gẹ́gẹ́ bí aṣojú àwọn akọ̀wé ìgbìmọ̀ lọ́balọ́ba ìlú Benin Frank Irabor. Àtẹ̀jáde yìí fìdí ẹ̀ múlẹ̀ wípé ìpàdé yìí yóò wáyé ní déédé aago 12 ọ̀sán ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 23 oṣù kẹfà ọdún 2026 ní ààfin ọba. Wọ́n ní ìpàdé yìí ní ń ṣe pẹ̀lú àṣẹ àti ìdarí ọba Ìwàrè kejì. Fún ìdí èyí, wọn ò gbọdọ̀ fi ọwọ́ yọ̀bọ́kẹ́ mú un. Gẹ́gẹ́ bí àlàyé ìpàdé, wọ́n ní wọ́n fẹ́ fi wá ọ̀nà mìíràn ní ti ìbílẹ̀ láti fi gbógun ti ìṣòro ààbò kí èyí lè kún ìgbìyànjú ìjọba lọ́wọ́. Níbi ìgbésẹ̀ mìíràn ni ìgbìmọ̀ lọ́balọ́ba ti ń gbáradì àti gbàlejò àwọn adarí ọ̀dọ́ tí wọ́n mọ̀ sí Ọ̀háhélè ní ọjọ́ kejì tí í ṣe ọjọ́rú ọjọ́ 24 oṣù kẹfà ọdún 2026 ní ibì kan náà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde mìíràn láti ààfin, ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ ìwúnilórí tí ó jọ èyí tí ó lágbára jù láàrin èyí tí ó ti ń sọ lójútáyé sí mínísítà ìlú Àbújá Nyesom Wike bí ó ti ní gómìnà àná fún ìpínlẹ̀ Rivers jẹ́wọ́ ara rẹ̀ wípé ó kájú ẹ̀ láti mú àyípadà rere bá ìlú Àbújá. Tinubu tí ó sọ ọ̀rọ̀ wọ̀nyí nípasẹ̀ igbákejì rẹ̀ Kashim Shettima níbi ìṣíde iṣẹ́ Collector Road CN2 tí ó já sí ìletò Katampe lánàá gbóríyìn fún Wike lórí iṣẹ́ àṣeparí àwọn iṣẹ́ àkànṣe ńlá káàkiri agbègbè Àbújá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ààrẹ, ó ní nígbà tí òun fún un níṣẹ́ láti sọ Àbújá di olú ìlú nítòótọ́, òun mọ iṣẹ́ rere rẹ̀ àtẹ̀yìnwá. Barrister Wike kò já ààrẹ kulẹ̀, ó gbóríyìn fún bí ó ti darí iṣẹ́ ojúnà, iṣẹ́ omi, iṣẹ́ ohun èlò fún ẹ̀ka ìdájọ́ àti àwọn iṣẹ́ ìgbèríko tí ó ti mú àyípadà bá Àbújá láàrin ọjọ́ péréte. Ọ̀rọ̀ ìwúrí ààrẹ yìí ń wáyé bí àwọn aláṣẹ FCT ṣe ń sàmì ayẹyẹ ọjọ́ kẹjọ tí wọ́n ṣíṣọ lójú oríṣiríṣi iṣẹ́ àkànṣe tí wọ́n ṣe àgbékalẹ̀ lábẹ́ ìjọba tó wà lóde. Tinubu ṣe àpèjúwe iṣẹ́ ojúnà tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí ní àmì fún àfojúsùn ìjọba àpapọ̀ láti ṣe àyípadà Renewed Hope Agenda sí àlékún ìgbé ayé ọmọ Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ọ̀rọ̀ kan gbòógì tí ó jẹ jáde láti ibi ìsìnkú òṣèré ilẹ̀ Nàìjíríà Alex Ekubo tí ó wáyé ní Ọjọ́bọ̀ ọjọ́ 18 oṣù kẹfà ọdún 2026 ní ìlú abínibí rẹ̀ ní Arochukwu, ìpínlẹ̀ Abia ní ti ìyàwó rẹ̀ tí wọ́n ní ó ṣeéṣe kí ó ti lóyún fún un. Ọ̀rọ̀ yìí jẹ jáde níbi wọ́n ti dá òkú Alex dúró ní ààfin Eze Aro ti ìlú Arochukwu láti ẹnu ẹnìkan tí àwọn kan pè ní ọba. Lẹ́yìn èyí ni ìlúmọ̀ọ́ká òṣèré kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Victoria Inyama ṣàlàyé lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram wípé ó jẹ́ aṣojú Eze Aro ti ìlú Arochukwu. Nígbà tí ó ń sọ̀rọ̀ ní ọ̀gbẹ́ni yìí gbà ládùúrà wípé ìran Alex kò ní parun. Lẹ́yìn èyí ni ó ní ìròyìn ti jẹ jáde wípé aya Alex ti wà nínú oyún bí ó ti fi ìrètí rẹ̀ hàn wípé ọmọ náà yóò kọjá ibi tí bàbá rẹ̀ kò lè dé. Fọ́nrán tí ó gba orí ẹ̀rọ ayélujára yìí ni àwọn kan ti ń wípé inú àwọn dùn bí ó bá ṣe wípé lótìítọ́ ni bí wọ́n ti ṣe àpèjúwe rẹ̀ ní ẹ̀bùn ńlá láti ọ̀dọ̀ olóògbé òṣèré. Bákan náà ni àwọn kan ń béèrè ìdí tí wọ́n ṣe máa ṣe àfihàn irúfẹ́ ìròyìn bẹ́ẹ̀ lójútáyé. Níbi ìsìnkú ni gómìnà ìpínlẹ̀ Abia Alex Otti tí olórí òṣìṣẹ́ rẹ̀ Caleb Ajagba ṣaṣojú ti ṣe àpèjúwe ikú Ekubo ní àdánù ńlá sí ìpínlẹ̀ Abia, ẹ̀ka eré àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn olólùfẹ́ rẹ̀ jákèjádò àgbáyé. Ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé olóògbé yìí kì í ṣe òṣèré nìkan, ó jẹ́ aláwàdà bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní aṣojú ìpínlẹ̀ Abia.
Gambia àti orílẹ̀-èdè Nàìjíríà ní ìpele àgbáyé. Níbi ìṣẹ̀lẹ̀ tí ó jọ ara wọn ni òṣèré àti olùpèsè sinimá Omoni Oboli ti ṣàlàyé wípé ẹ̀tọ́ tí ó tọ́ sí Alex nínú sinimá The First Lady tí wọ́n jọ ṣe yóò tó mọ̀lẹ́bí rẹ̀ lọ́wọ́. Bí àwọn kan ṣe gbóríyìn fún ọ̀rọ̀ yìí ni àwọn kan ní kò ní ìtara wípé ìbá ti ṣe sùúrù kí ètò ìsìnkú parí kí ó tó sọ èyí. Lára àwọn tí ó wà níbi ìsìnkú láti rí Ayọ̀ Makùn, Obi Cubana, Omoni Oboli, Iniedo, Pretty Mike, Stan Eze, Nonce Mirage, Ike Ogbonna, Yomi Casual àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àgbẹ̀ ẹni ọdún kọkàndínláàádọ́ta kan 49 Akaniye Ignatius ti jẹ́wọ́ wípé òun ṣekú pa àgbàlagbà ọkùnrin méjì kan ní ìlú Abayana, Creektown ní ìjọba ìbílẹ̀ Ọ̀dúnpani, ìpínlẹ̀ Cross River. Ignatius ní òun ṣe ìkọlù yìí láti fi gbẹ̀san ikú àwọn òbí rẹ̀ àti ẹ̀gbọ́n rẹ̀. Ìwádìí sọ di mímọ̀ wípé ọlọ́pàá fi ọwọ́ ṣìkún òfin mú afurasí lẹ́yìn ìpa ìfọnáfọnṣu ìlúmọ̀ọ́ká àgbàlagbà méjì kan nínú ìlú. Ìkíní jẹ́ Oko Okon ẹni ọdún márùndínlọ́gọ́rin 75, ìkejì ń jẹ́ Okon Akpan ẹni ọdún mẹ́tàléláàádọ́rin 73. Ìkíní ni wọ́n bá òkú rẹ̀ nínú ilé ní ọjọ́ 24 oṣù karùn-ún láì lè tọpinpin ẹni ṣekú pa á. Ràbàràbà yìí kò tíì tán lára àwọn olùgbé ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ bá òkú ẹnìkejì ní ọjọ́ kejì. Ìṣẹ̀lẹ̀ yìí ti wá dá rògbòdìyàn sílẹ̀ ní agbègbè omi yìí tí ó dá ìpòrúurú ọkàn sílẹ̀, mú ọ̀pọ̀ fi ilé àti ọ̀nà títí kan oko sílẹ̀ sá àsálà fún ẹ̀mí wọn. Orísun ìròyìn láti iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ní ìwádìí padà tọpinpin wọn dé ọ̀dọ̀ afurasí kí wọ́n tó fi ọwọ́ ṣìkún òfin mú un. Orísun yìí ṣàlàyé wípé afurasí lọ bá Oko Okon nílé, ó bá a níbi ó ti ń sùn nínú yàrá rẹ̀, òun nìkan ló ń dá gbélé ni ó ṣe bẹ́ẹ̀ fún un lọ́rùn pa. Kì í ṣe wípé ó fún un lọ́rùn pa nìkan, ó gé e lórí kí ó tó ju òkú rẹ̀ sí ẹ̀yìnkùlé ilé olóògbé. Lẹ́yìn èyí ni ó gbé orí rẹ̀ lọ inú oko bàbá rẹ̀ láàrin ìlú kan náà, ó sì sin síbẹ̀. Ọjọ́ kejì ni afurasí tún gbìnàyá, ó lọ ilé àgbàlagbà kejì, gba ẹ̀yìnkùlé wọlé kí ó tó bá olóògbé ní iwájú ilé rẹ̀ láàrin aago 5 kọjá 20 ìṣẹ́jú ìdájí. Ó dì í mú láti ẹ̀yìn ni ó fún un lọ́rùn pa. Ó wọ́ òkú rẹ̀ lọ inú oko bàbá rẹ̀ níbi tí ó ti pín ẹ̀yà rẹ̀ sí ẹ̀yà ọ̀hún kélekèle. Àṣírí rẹ̀ tú lẹ́yìn tí aráàlú tọ́ka wípé òun ni wọ́n rí pẹ̀lú ibùsùn ọ̀kan lára olóògbé níbi ó ti ń gbìyànjú àti ta ibùsùn yìí ni ọlọ́pàá bá a. Lẹ́yìn èyí ni afurasí darí ọlọ́pàá lọ gbogbo kòtò tí ó gbẹ́ tí ó sin ẹ̀yà ara wọn sí. Wọ́n hú òkú wọ̀nyí kó wọn lọ ibi ìgbókùúsí ní ilé ìwòsàn ìjọba Creektown. Nínú àkọọ́lẹ̀ rẹ̀ statement ni Akaniye ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ níbi àpàtẹnujẹ́wọ́. Ó ní ìdí tí òun fi pa wọ́n ni wípé àwọn méjèèjì ni wọ́n lọ́wọ́ nínú ikú òbí àti àbúrò rẹ̀ lọ́kùnrin ní ọdún 1999 látàrí èdè-àìyedè ọlọ́jọ́ pípẹ́ láàrin bàbá rẹ̀ àti àwọn àgbààgbà méjì yìí. Ọ̀pọ̀ ìgbà ni bàbá rẹ̀ fi ẹjọ́ wọn sùn àwọn adarí ìlú. Gbẹ̀yìngbẹ́yín wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú wọn, bá wọn ṣẹjọ́, jù wọ́n sẹ́wọ̀n. Lẹ́yìn ìyọ̀ǹda wọn kúrò ní ọgbà ẹ̀wọ̀n pẹ̀lú gbogbo ìgbìyànjú ọlọ́pàá àti mú àlàáfíà jọba ni aráàlú tún ṣe ìkọlù sí ẹ̀gbọ́n rẹ̀ kan. Ìkejì sálọ ìpínlẹ̀ Èkó kí wọ́n má bàa pa á. Ikú ẹ̀gbọ́n rẹ̀ ni ó pa ìyá rẹ̀. Ìrẹ̀wẹ̀sì yìí ló rán bàbá rẹ̀ lọ ọ̀run lẹ́yìn ọdún kan ló fi wá kù òun nìkan. Láti ìgbà náà ni òun ti jẹ́jẹ̀ẹ́ àti gbẹ̀san ikú wọn tí òun sì rí i ṣe, bí ó tilẹ̀ jẹ́ wípé òun padà kábàámọ̀. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ẹwà Sunday ní àwọn kò lè fìdí àhesọ tí wọ́n ń gbé kiri wípé afurasí ti pa tó ènìyàn 30 múlẹ̀, ṣùgbọ́n ìwádìí ṣì ń tẹ̀síwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Martins Vincent Ọ̀sẹ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí Very Dark Man VDM ti ní òun gba ìwé ìpè láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC. Èyí ń wáyé lẹ́yìn ìwé ẹ̀dùn ọkàn tí agbẹjọ́rò Blessing Agbomere láti Blessing Agbomere and Partners ṣe àgbékalẹ̀ sí ọ̀dọ̀ àjọ EFCC. Ìwé ẹ̀dùn ọkàn yìí ni wọ́n fẹ́ fi wádìí owó níná, financial activities, sponsorship arrangements and
Funding Channels VDM àti agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Dèjì Adéyanjú. Nígbà tí ó ń fèsì látòrí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́, VDM ṣàlàyé wípé wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ fi èyí pa wọ́n lẹ́nu mọ́ lórí ìṣẹ̀lẹ̀ tó ń lọ lórílẹ̀-èdè. Bákan náà ni ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ṣe ẹ̀sùn wípé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ló ń lo ọ̀nà òfin fi wádìí láti fi pa aráàlú lẹ́nu mọ́ lórí àìṣedéédé ìṣèjọba tó ń lọ lọ́wọ́. Ìdí nìyí tí wọ́n fi ń lo àwọn èèyàn wọn fi kọ ìwé ẹ̀dùn ọkàn petition. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.